Obozigini kanachono Imana chukwa gozi gomo Onyelo me you, yellow you me. What am I looking for? Say my God, it don't mess me up. They giving me you, giving you me. Opposite fella just so. Opposite fella just me. My baby, you know say you got love for me. I do go. When I call your name, shakara for me. No, man. I'm gonna be your, you gon' be my Julie. No, man. I'm gonna be your, you gon' be my Julie. Give me your heart, I no go run away. Show me your love, I no go use you play. Carry me, go me, I go follow away. Follow you, oh. Me and you. Okwamona, give my baby. Me and you. Okwamona, give my baby. Opposite fella just so. Opposite fella just me. My baby, you know say you got love for me. I do go. When I call your name, shakara for me. No, man. I'm gonna be your, you gon' be my Julie. No, man. I'm gonna be your, you gon' be my Julie. Uju. No, man. I'm gonna be your, you gon' be my Julie. Yatu
صورته وتم معناه الله ملجأنا الله مولانا الله ملجأنا الله مولانا الله ملجأنا الله مولانا الله ملجأنا الله مولانا جنة خالق رقد خلائقه والخلق خالق لولا ما شاء محمد سيد الكونين قرتنا وكل ما قد بدا فمنه عطاه هو الحبيب الذي أسرى الحبيب به جبريل خادمه والحق ناجاه بانت عجائبه بانت غرائبه وتابع سله وتير سره اللهم لدونا اللهم مولانا اللهم لدونا اللهم مولانا وبياتي ọlọ́run bá kẹ́dàrà wípé bá a ti yàn nẹ́bí ọkàn gbẹ̀yìn ẹ dákun ayọ̀bá nẹ́bà Muhammad lẹ́ẹ̀mẹ́ ọ̀kànlá gbogbo tó kálukú gbélé yìí nínú ọlọ́wọ́ ní sọ́ọ́lì ìbànújẹ́ wọlé ànábì ẹ̀ sáré. gbogbo tó kálukú wá gbélé yìí ní ìbànújẹ́ ìta lè bá àyàsọ àti ìta lè bá àyàsọ bẹ̀ ọlọ́dẹ kọ́sà sọ́ọ́lì nínú wọlé ànábì. ọ̀yálẹ̀ kan náà ìwọ́n tó wùrẹ́ bá ga jù wọn ní bùkátà ló kọ́kọ́ bí ẹ̀kọ́ sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. aráwọ̀ yẹn lápá bíbí yìí tí wọ́n tọ́ sára sàmì ìbẹ̀rù ọwọ́ kan wọ́n ilé ìkejì dáwọ́ mi kan sára mú lọ́wọ́ mi yẹn ti kọ́ni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. oníbejì kọ́ni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. oníbẹ̀dà sọ́kọ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. oníbẹ̀dà àbáyé oníbẹ̀rẹ̀ sọ́kọ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sọ́kọ́ sallallahu alayhi wa sallam. 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 ẹlẹ́kọ̀ọ́kọ̀lá láwí wọ́n tó rẹ̀ bá ń dájú bùkátà wọ́n lọ ṣe pẹ̀lẹ́ ìfọ́mọ́ lẹ́ẹ̀kan wọ́n ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́lá nábì ọlọ́dá mọ́sá gbàdúrà wa àti bẹ̀rẹ̀ prógámù yìí àtàrí àti mọ́dá mọ́sá tó já sí lọ́rọ̀. آمين. subhana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين àmọ́ kí a tó lọ́wọ́ pẹ́ kí wọ́n sì tó ṣe wọ́n àṣẹ àtọ́ igi ká tó tọrọ àgbáríkà ìyàwó àkọ́kọ̀yàwó wà ní ìkàlẹ̀ yìí ẹ̀rọ pẹ̀lú ọ̀rọ̀ bá ní wọ́n tó sí wọ́n bá sọ fún ìyàwó àkọ́kọ̀yàwó kọ́ mọ̀ wá. ìyàwó àti ọkọ ìyàwó kọ́ mọ̀ wá púpọ̀ kájà ní sọ́lẹ̀ tó bá bẹ̀ aláwọ̀ mọ̀lẹ́dáwù náà wọ́n wà fáni ẹ̀ aláwọ̀ mọ̀lẹ́dáwù àti aláwọ̀ mọ̀lẹ́dáwù náà aláwọ̀ mọ̀lẹ́dáwù. Allah ìjáwọ̀nà ẹ̀yẹ́ bá wọ́n dà ẹ̀dá ṣe kọ́ 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 lẹ́yà. Allahumma gbogbo ọ̀tá àbọ̀ ọkọ ìyàwó wá láti ní bàbá ọkọ ìyá ọkọ àwọn ẹbí ará ọ̀rẹ́ lápapọ̀ lẹ́ẹ̀kan náà ẹ bá jáde sí ọkọ ìyàwó ìkẹ́ bá wa náà wọn lówó ẹ bá ti ṣe ní ìwúta ọkọ ìyàwó òjòkó lápẹ́ ìyàwó ẹ lábàá sí ni àwọn ètò méjì tó kù lẹ́yìn ẹ̀. Allahumma rij'alna Allahumma maulana Allahumma rij'alna Allahumma اللهم اجعلنا اللهم مولانا اللهم اجعلنا اللهم مولانا اللهم اجعلنا اللهم مولانا اللهم اجعلنا اللهم مولانا
náà lọ́wọ́ náà ẹjọ́ ọkọ̀ wá jòkó lẹ̀ ọkọ̀ ìyàwó wá jòkó ìyàwó dà ọlọ́wọ́ ẹlẹ́kùnjẹ́ ọkọ̀ ìyàwó wá jòkó alájùmọ̀ Muhammad omi àbú wọ́jọ̀ ẹ̀rí kẹ́mpẹ́ tí ọkọ̀ ìyàwó kọ́ rí ẹ̀rí kápẹ́ ẹ̀ṣẹ̀wò àwọn ní kákọ́kọ́ pé àbí kákọ́kọ́ pé ìyàwó àbí ẹ̀ṣẹ̀wò wọ́n ní kápẹ́ ìyá ní ìyàwó kátó pé ìyàwó àṣàtàyà ṣe ọ̀rọ̀ àlékún ìdáyà ti bẹ́ẹ̀ lọ́wọ́ tó máa ṣe pé torí wípé ìyàwó tá à ń ṣe lóde kọ́ ni nàmbà wà wọ́n bá yẹn pé ẹ̀ṣẹ̀wò wọ́n ní kápẹ́ ìyá ní ìyàwó káwọn ọmọ bọ̀ wá sí ojú àgbẹ̀ láti wá dògbò gẹ́gẹ́ bí ẹni tí àtàkùn àtọ̀ ń bá ní ilé ẹ̀ṣẹ̀ ẹ̀rọ gbọ́dọ̀ tó fi jẹba ìyá ìyàwó nípò yìí kí wọ́n fẹ́ yẹ̀ léyà kí wọ́n sì fẹ́ yẹ̀ lé ẹni tí bẹ́ẹ̀ àbí kí wọ́n fẹ́ àbáyé lọ́dún lọ́gọ̀ kí ló wà ní kọfẹ́ lé nítorí ikú àníyàn lè wọ́n dá àníyàn tó wọ́n dá òun náà lọ́wọ́ kò fi ní ká àwọn yóò so lé wáyé. mo fẹ́ kẹ́rì kẹ́ ẹ̀yẹ ni ẹ̀rọ gbà wọ̀. ẹ̀rọ gbà bá fún àga tí ó fi ìdòwò tí ọkọ wọn ẹ̀sìn ẹ̀rọ ẹ̀yìn photographer please and video coverage ẹ̀rọ fún space jẹ́ ẹ̀rọ ẹ̀yìn tí wọ́n ti sìn gan. ó tún wá ní ẹ̀rí kẹta bọ́ lórí báyìí. láàárín ẹ̀rọ wá pẹ́sẹ̀ lọ́pọ̀ kẹ́ lọ́pọ̀ wá. Allahu Akbar. Wèrè ló bí ibi ló ti pa ìlú kọjá. Alábìnrin ọ̀gbìn àbúrẹ́ èèyàn nípa yóò ti gbà wá lẹ́yìn ọ̀la. Ẹ̀dùn bọ̀. Ó fẹ́ kí gbogbo yóò máa tẹ inú wọn. Bàbá yìí rà. Allahumma ij'alna. Allahumma ij'alna. Allahumma ij'alna. Allahumma ij'alna. Allahumma ij'alna. Allahumma
ọmọ ní ẹgbẹ́ ní ìsìnkú ẹgbẹ́ bí ẹtí tàbí ẹ̀kọ́ fún abẹ́tí kíkọ́ àwọn bàbá wọn ní tọ́jú ló bẹ́tẹ̀ ní ẹ̀kọ́ bí àpẹtí lò ẹ máa bá lọ ẹgbẹ́ wọn torí wọ́n ti kúnlẹ̀ kọjá kẹ́ ẹgbẹ́ wọn báyìí látọ̀ ọlọ́run ìgbà tí òde tó ṣe ọ̀rọ̀ àtàbí lọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀dá gbogbo wa fásá àti ọlọ́mọdé àwọn méjì mẹ́ta bá dáa méjì máa dáa ẹ̀dẹ́ sọ wá lẹ́nu ẹkú tí àwọn àti wọn lẹ́yìn náà ìdákúrẹ̀ ẹ̀dá kùtù ní ọlọ́wọ́ ìyàwó wa lókùn tí ó wọlé Subhana khaliqina ọjọ́ máa yá mi bàbá wa tí kò bí ẹ̀mí tẹ́ Subhana razikina ẹ̀dá kùtù ẹ̀bí wọ́dà ọ̀rọ̀ lórí wọ́n sì dà Subhana ẹ̀bí wọ́dà ọ̀rọ̀ wọ́n sì dà ọ̀kọ́ yà ẹ̀dá pẹ̀lú ọmọ bọ̀ wá alájà wa sẹ́yìn dà ọ̀kọ́ yà وما في الناس مثل أبي ما مثل أمي وما في الناس مثل أبي sábàbí àbáwọ́ bẹ̀rẹ̀ pé hàmfin mahami ni máa fi wàhálà sáré nínú kó àti dáwọ́ ìdílé nínú kó dáadáa ẹgbẹ́ máa ẹ̀rí nǹkan àti lọ yé kàn sára sọ ìyàwó náà lókùn tó yìí wọ́n lọ gbogbo yá ìyá sọ ìyàwó tó yẹ yẹ tó bọ́ níbẹ̀ ẹ̀rọ tó lé àmẹ́bí ẹ̀ẹ́dẹ́sẹ̀mís the personalities ẹ̀rọ tó bá fún ìyàwó ní space káwọn lè lọ́wọ́ dúró náà tó lé àmẹ́bí ẹ̀wọ̀n lé yí ọ̀ ẹ̀mọ́ sáwọ́ o ẹ̀rọ kú ọ̀bẹ ẹ̀kọ́ fún space díẹ̀ ní gbogbo ẹni tó wọ́n máa kí ìyàwó pé ẹkú oríire congratulation ní ìṣẹ́jú kan sí méjì ẹ̀dá náà ló afáyídà sọ gbogbo aláìjáde dàgbò sí àtòlè kan àpẹẹsẹ ní wọ́n múlò yìí. If you wan collect stay side ẹgbẹ́ méjì ẹ bá torí fìlà yín ó lè di oṣù rẹ̀ ẹ bá wa tó sẹ́kọ̀ọ́ bá. ẹ bá lọ wọ́n ní ọ̀nà àmúhàmá. بصلي على محمد sọ́ni ọ̀nà àmúhàmá. صلي على محمد اللهم يا ربي صل على محمد وسجد سعادتي على نبي محمد الحيات لله الحيات ìkẹ́ Olúwa ọ̀pọ̀ Olúwa ọ̀pọ̀ àmọ̀kì àlọ́jìlá àmọ̀kà àwọn kèfèrí mọ́ta wọ́n lè dẹ́gbẹ́ ẹ̀rù méje àlọ́jìlú ọkùnrin wa àjẹ̀lẹ́mọ́tò sàlẹ̀mọ́tò nílá ẹ̀bá àbúrò sókè ẹ̀sìn bá pẹ́sẹ̀ lẹ̀ nítorí àdéwọlé abẹ́yìnlé bẹ̀ẹ̀tọ́ àtọ̀yìnbọ́ọ̀dù sàlẹ̀mọ́tò nílá àtọ̀yìnbọ́ọ̀dù wọ́n sọ pé ọ̀la àdáyìdá náà sọ̀rọ̀ tó sì kìí ọ̀la àdáyìdá ìjọba ìlànà ìyàwó ìyẹ̀wò ayé bàtọ́ kú yálẹ̀ sọ̀rọ̀ dé ìyàwó wa ẹ̀sùn omi سبحان خالقنا ẹ̀kùn torí ọlọ́wọ́ èyí tẹ̀lé yìí ọjọ́ èyí tó سبحان رازقنا ọjọ́ ní ọ̀rọ̀ sí gbogbo ayé lọ́wọ́lọ́wọ́ alábẹ̀rẹ̀ èmi ò ní àfọ́ àná àtijọ́ kó rẹ̀ tí jókòó yá ìsọ̀rọ̀ tí ò nínú wa ẹ̀dá kò ilé ọkọ rẹ̀ lọ ìyẹn lọ́kọ́ ló wà sí ẹ̀bá yẹn lé o olórí ikú lomi ní abẹ́rẹ́ yẹn tí wọ́n sáré kékeré ní ó wò à kò ní láti pàtó tó fi lọ́wọ́ o sọ fún yìí sí yẹn bẹ́ẹ̀ èyí sí yẹn bẹ́ẹ̀ ẹ̀dá kò àbí mo ṣe mi ségi ni ṣé mo ṣe mi ségi ni sà ẹ̀sùn wọ̀ yìí ẹ̀sùn máa yìí 1,000 kó pé 5,000 ẹ̀dá kò tó ti lọ ọjọ́ ti lọ 5,000 kó pé sọlá ọ̀sán láwọ̀ yìí bá a bá ti níbi owó àgbẹ̀ká kú tọ̀ ọ̀tá pọ̀ tó nítorí ìlànà nínú ọ̀pọ̀ yìí sábà lọ́wọ́ ọ̀pọ̀ tí ẹkùn mi tẹ́ túnbọ̀ láyé ẹ̀nà bá rọ̀ owó ẹ̀jẹ̀ mọ̀ bẹ́rọ̀ owó ẹ̀ẹ́dẹ́ lówó fàmáyì
àfáàkù láti lórí. Gbogbo tó kù nínú fún àwọn àfáà dánù ojú ọkọ̀ sẹ́jú lọ. Tó bá ti wá kọjọ́ ọkọ̀ sẹ́jú. Ẹ̀dá kò ní lọ́wọ́ bá sì wẹ̀ kàwé pẹ̀lú ọba àwọn ẹ̀kọ́ lọ́kẹ́kọ̀ọ́ mi lọ. Ha! Àgbọ̀n àbúrò àbáwò nígbò. Ọlọ́run mi jẹ́ sí ìwúrọ̀ ayé. Ní sàbáwò, èmi ẹ̀dùn kò lọ́wọ́ tó yẹ́yẹ́. 2,000 láti sábàbà lè mú mi láti ló ń fi ẹ̀rù. Òun náà dé ẹkún ní lọ́wọ́ àti ilé ẹ̀kọ́ ìgbẹ̀kọ́ sí pọ́ọ̀sì mọ́. Ìyàwó! Ó lè dé kó yọ pẹ́ wà. Ó lè dé kó yọ pẹ́ wà ìyàwó. Èló ni 2,000. 2,000 naira. Báyìí lọ. Ẹ lọ fi àwọn àyẹ̀wò kó mọ́ bí. Ẹ dákun ẹ má bínú. Ẹ má bínú lò. Kò sẹ́ láàbò ní ẹ má bínú. Báyọ̀ wá bàtà sí wá bàtà sí wá. Bàtà sí ọjọ́ ti lò. Ẹ wò lórí ọlọ́wọ́ bí ẹ bá sọ̀rọ̀ láti náà kí ló owó jẹ́. Ìfẹ́ owó àbájá mi náà. Bàtà sí káwọn lọ sí. Sórí ìyàwó ẹ̀fẹ̀ ní bọ́ gbogbo ẹ̀tọ́ pàtà lówó lójú àgbóní. Báyọ̀ fẹ́ lọ́wọ́ lọ sí wá pẹ̀lú. Ṣé tí wọ́n náà fẹ́ lọ́wọ́ kó bí èfù yìí? Ẹ má bá kó. Alájọ àwọn kànìké. Yá mi ẹ̀ ní parẹ́. Ẹ ṣeun. Lẹ́sìn lọ́wọ́ olóko ọ̀gá bá nínú. Àtọ́ta àkọ́dà ọkọ̀ bẹ́ẹ̀. Ní tọrọ tẹ̀lé ìyáyé. Kí ló dé? Tó bá dé bẹ̀, aṣúkìrù ládùúgbẹ́. Bàbá Àdìbà náà fẹ́ gbà sí. Àmọ́ èyí tí wọ́n pèsè àlàáfà yìí tí ó sì ń tì láàbò níbẹ̀ rárá. Bàbá wa Àdìbà wọ́n ní kí bàbá wa kò fẹ́ àṣẹ Suleiman Ọ̀làríwájú Abẹ́rùlẹ̀tẹ̀ wọ́n ní bàbá àbúrò nísẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ bí ṣe àbíkà tó kọ́ báwọn ló ṣe. Nínú Jésù bàbá òun sọ̀rọ̀ nìyí. Nígbà tó ẹ pẹ̀lú dáná bàbá ayé tó dé. Ẹ kí bàbá ayé tó dé. Ẹ̀kún ẹ̀ náà yẹn bàbá àgbàgà. Síbíyà, Mùdíù, ẹgbẹ́ orí bàrà. Ẹ̀sìn orí. Èmi oníwà sí àpẹẹrẹ mọ́ bí sùn lẹ́mọ́. Má wà ní ọmọ àgbàgà. Ọ̀wọ́ ẹgbẹ́ rẹ ti fẹ́lẹ́. Bismillah. اللهم صل وسلم على سيدنا ومولانا محمد صلى الله على النبي المصطفى akí Ọlọ́run kí Ànábì wa Muhammad gbogbo ẹni tí ń fẹ́ bí tí ó jásí pé ó dá Ọlọ́run àtànẹ́bí mà tó sì mọ̀ pátara Ànábì náà láti ṣorí láyé àtàlìkíyàmà dọ́pọ̀ sọ pé sallallahu alayhi wa sallam àwọn afọ́lá Ọlọ́run àtànẹ́bí ta kí a fi kí àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n ti lọ Alhamdulillah. Látorí ọ̀gá àgbà Maulana Shidi Abdul Qadir Qaddasallahu sirrahu. ومولانا الشيخ أحمد يتيجا ومولانا الشيخ ولاد إبراهيم ومولانا الشيخ محمد جامع بولا ومدير بابا مولانا الفضيلة الشيخ عالم يعني أدوري ومدير بابا مولانا الشيخ أمام الله لكم ما بس يقول لك شيخ ìkí Ọlọ́run ọ̀nà Ọlọ́run orí ajé ìjẹ́tẹ́ rẹ̀ ọlọ́pàá wa sí gbogbo àwọn tí a rẹ̀. Àmín ya Allah. Ó kí àwọn àgbẹ̀lágbà níkàlẹ̀. Àìmùdìdán onírú gbogbo gábá ọlọ́mọsàjárí nígbẹ́. Ijabatu faridun ala kulli muslimin. Bàbá wa sẹ́nu Ismail, ọlọ́dá púpọ̀ ìgbòho bàjẹ́ fún mi. Wọ́n ní bàbá wa Maulana Sheikh Haja. Aláàmọ́rí alásàlátù. Ọlọ́mọsàjárí nígbẹ́. Ọlọ́dẹ́gbọ́ Muhammad. Wọ́n ní bàbá wa Al-Khalifa Maulana Sheikh Abdul Aziz. Bàbá wa Adáwọ̀ ọ̀dọ́ rẹ̀ ọ̀gá mi àgbà. Ọlọ́mọsàjárí nígbẹ́ bàbá. Alhaji wa Abdul Wakil sọ ìgbà ẹ̀ ọlọ́pàá sàbíyá ní ilé bàbá wọ́n kí ọ̀gá mi ní
gbogbo ojúṣe náà gbogbo lé ọmọ ọlọ́wọ́ àdúṣe ọlọ́mọsà yá mi níbẹ̀. Òkè ọmọ ìyá mi àádùn àjíkò bí ọlọ́mọsà yá mi níbẹ̀. Àwọn ọ̀gbẹ́ni ọlọ́mọsà yá mi níbẹ̀. Àwọn ọ̀gbẹ́ni òsìlì ọlọ́mọsà yá mi níbẹ̀. Òkè àádùn àgbàbù àsàwùtí ọmọ ìrìn ọlọ́mọsà yá mi níbẹ̀. Àyẹ̀fọ́ ọlọ́run àti ọlọ́run ọlọ́mọsà yá mi níbẹ̀. Èyí náà ṣe ń tẹ̀jọ́ ọkọ̀ àpò ìlú bẹ́ẹ̀ ṣe máa fún yìí o. Ẹlẹ́dàá ń lò ọ̀rẹ́ ẹkú ẹ̀dá. Wọ́n ń tẹ̀lé àwọn ìfà. Àná ọ̀gá ìwọ̀n ṣíkò. Ẹ̀sìn àfẹ́ṣẹ́ ìwòye ọlọ́run. Ìjọba bẹ́ẹ̀ ni wọ́n máa ń tẹ̀lé ọ̀gá ìwọ̀n ọ̀gá. Wọ́n kí ọ̀gá mi àrẹ àbíkí. Ìjọba wọn ń lò ọlọ́pàá kìí sísọ lọ́dọ́ ọ̀lẹ́dẹ́ amákọ̀ọ́rẹ́ ẹ̀kú ọ̀gá ọkọ̀ ìyàwó ìyàwó àkíyèwò náà púpọ̀ ọlọ́pàá kìí mẹ́jọ ó kọ̀ọ̀kan fún yín gbogbo lórí rẹ̀ tí pẹ́pẹ́ sọ bẹ́ẹ̀ náà dákùtò ní ọlọ́pàá bá ń pàṣẹ máa pọ̀ wọ́n sọ pé aláwọ̀ ọ̀yẹ́ kí wọ́n ti parí wọn lọ́pọ̀ tó pọ̀ orílẹ̀-èdè lónìí wọ́n sì gbàgbé ìgbàgbé àti délé ọkọ lọ́sọ̀ pé alhamdulillah. Bàbá ọkọ̀ pẹ̀lú wáyà. Bàbá ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí wọn. Wọ́n Muhammad. Gbogbo ẹ̀tọ́ wọ́n bá àbá ìwọ̀n tó ní ọlọ́run tó ní àrùkù rẹ̀ hàn ní dáàbò tó ní ọlọ́run jáde lẹ́yìn wọn. Wọ́n ní ká bí àbúrò kíyà. Wọ́n lára àwọn tí wọ́n ṣe ìyàwó náà. Dáàbò tó ní ọlọ́run gbogbo wọn tó bá tẹ̀lé wọn náà àwọn àbí. Ó ní tẹríba, ó níwà, ó lẹ́wà, ó lẹ́sìn, ó wá ní tìjú púpọ̀. Alhamdulillah. Àtẹ̀lébà, ó wá kọjú, ó wá nílé gbogbo àwọn àfáà ní wọ́n fún wọn invitation káàkiri. Wọ́n nínú kàrádá kọ́ lélẹ̀ yìí, mo fẹ́ kí gbéyàwó ikú ní àgbàríkà. Torí pé gbogbo àwọn tó lọ pè yí aláṣẹ gbogbo wọn. Aláṣẹ tí wọ́n bí aṣẹ síbẹ̀. Ọwọ́ sí eléyìí, ẹ̀rí ló fi mú ọbẹ̀, ò ní fi ẹkú jáde pọ̀ mẹ́. Àwọn èèyàn sì sáré náà torí ọlọ́run. Dákù torí ọlọ́run torí ànábì wa Muhammad. Tó bá jẹ́ pé torí lúkà ló fi wá torí ọlọ́run, dákù ìdílé rẹ̀ sẹ̀rẹ̀ lẹ́yìn fún ànábì wa Muhammad. Tó bá jẹ́ pé torí lúkà ló bá fi wá ní tọ́jọ́ kó sì wúnyẹ̀ ní sáàkì ìdílé rẹ̀ sẹ̀rẹ̀ méjì. Tó bá jẹ́ pé torí yọ̀rọ̀ rice ní ó lé ní àbí white rice, àbí sẹ̀fó, àdàwọn orúkọ ẹ̀yà, ó sì kọjú sí nítorí ọlọ́run. Ẹlẹ́kùn torí ọlọ́run, ìjọba orílẹ̀ èèyàn bí 50 tó ní ọlọ́run àdúgbò lọ́dọ̀ ọlọ́run. 50 èèyàn tó lè lọ́rùkà àdúgbò tó bá àdúgbò lọ́dọ̀ ọlọ́run lónìí. Yìí sì kàwọ́ tí wọ́n pè é. Bàbá, kùrùfù yìí ẹgbẹ́ báyìí ó ti wá. Ìlú ó ní 2, ó ní 3, ó ní 4. Rúkàyá, ṣé gbogbo àwọn tó wá bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn? Mo ní ọjọ́ ọgbẹ́ rẹ̀ ni. A sì gbọ́dọ̀ fi ẹ̀sà wá ti bí ìgbẹ́ àdílẹ̀ nìkẹ́kẹ́ bá dúpẹ́. Wọ́n ti pọ̀ wá, yóò dẹ̀ fún ọ. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ má bọ̀ wá, ẹ má jáde bọ̀. Gbogbo àwọn tó bá wà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run, á wà dúpẹ́ lọ́dọ̀ ni wọ́n lè gbọ́ bọ̀ wá torí àmì pàpàpà. Láti kò lọ́wọ́ jẹ́ mi yóò mọ̀. Èyí tí gbọ́wọ́ ọgbẹ́ sáwọn tó ń dúpẹ́ lẹ́yìn, wọ́n tún bọ̀ wá. Láwọ́ àdúrà. Dákùn torí ọlọ́run níbẹ̀ ṣe dúró ìtòrí àdébùwà Muhammad. Ẹrú kàyà tó bẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ.
lọ́dọ̀ tèmi mo fún ní 2,000 naira mo wà á tó fún 2,000 nígbà fi dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ bàbá yìí èmi ẹ̀dùn báyìí ó di méjì yìí ti gbà ẹbí wọn lè ṣe lẹ́ẹ̀ ó di àrájà ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin ó di náà ó di owó ìdè ó di mẹ́fà ó di méje ó di mẹ́jọ láti fò kò ní tẹ́ lọ́wọ́ yìí ó di mẹ́jọ bàbá wọ́n ní afọwọ́ yìí ṣàdúrà fún wọ́n ní kó mà wọn kánú làwọn sì ti wá àsìkò tó wọ́n wọ́n pẹ́ bí ìyọ́rọ̀ ní ọmọ sí dáadáa fáwọn ẹgbẹ́ sọ̀rọ̀ náà lábẹ́ kó lè ṣe kí ní àmì ìwọ̀nbọ̀ ẹyẹ báyà wọ́n ń pẹ́ ẹ̀bá wọn ẹ̀kú pé yóò jáde àbáríkà náà ẹ̀sìn 1 2 3 4 ẹ̀sìn ayé ẹ̀rúkà yá lákòókò ní ọlọ́run wọn náà kò tẹ́ kásán tó dúpẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀ láti lọ́wọ́ wọ́n náà kò tẹ́ yá èyí ṣé ọwọ́ ọ̀gbìn náà kó wà wá owó ẹ̀sìn ẹrù àbò àwọn àwọn kíkí wọ́n láwọn ẹgbẹ́ yẹ ìyàwó yìí sí ẹgbẹ́ dákùtò ní ọlọ́run ẹgbọ́ ọkùnrin ní sọ fún wa bẹ́ẹ̀ wọ́n sí bí ìtorí ọlọ́run wọ́n sí bí ẹni ọkẹ̀kẹ́ sí ní sí tọ́ dákùtò ní ọlọ́run bá gbẹ̀ká yìí sí ká ilé ìtorí ọlọ́run bá ń sèkà ìbá yìí fún ẹ̀ Muhammad bíọ́ gbogbo ẹbí ọmọ ayé tí ń bẹ́ẹ̀ bí láàmú sèkà ìbá yìí tó dá ẹ̀ Muhammad wọ́n ní ẹ̀sìn ìyàwó bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim sì wí dáadáa bismillahir rahmanir rahim ní Allahu Amnanu Mannanu Dayyanu ìyàwó mi bẹ̀rẹ̀ ṣe láàárọ̀ ọ̀gbà tí èdè òṣèlú ti túká ọlọ́run méjì kí lọ́wọ́ èyí nílẹ̀ náà lọ. Bàbá Allahu Amnanu Mannanu Dayyanu dákun wọn fẹ́ kíyàwó yìí kalẹ̀ nílẹ̀ ṣe ní ìwádìí dé báyìí. Tó bá dúró lọ́dún wọn fẹ́ kíyàwó yìí kalẹ̀ kó méjì ọkọ̀ kalẹ̀ dákun ẹ̀yà kẹta náà wí ìwádìí dé ẹsẹ̀ méjì. Ìdè dúró ìdè bàbá rẹ̀ tí ó di ẹfúrásì láyé yìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ti wọn àwọn tí tó àṣẹ ọlọ́run ṣe tí wọ́n ṣe o ọ̀bẹ́rẹ̀ ìyẹ́kù dákùn bá tó bẹ́ bismillahir rahmanir rahim ní Allahu Amnanu Mannanu Dayyanu wọ́n sọ pé la ilaha illallah. Yàtọ̀ yàtọ̀ pọ̀ fún yàrá ní ìfìdí ọ̀rọ̀. Ó ti wí ṣọ́kọ́tà ìlànà ìlànà. Dákùtò ìlú ọlọ́run gbogbo tó bá káwọn ọlọ́run wọlé wọn á bọ̀ wá. Máa mú pẹ̀lú ọlọ́run sàtẹ́jú ìyàwó yìí kalẹ̀ fún wa. Ọlọ́run tó gbẹ́ ní ọkọ rẹ̀. Ọlọ́run máa ń lè jáde. Lè jáde bọ̀ wá. Abdullahi máa ń ṣàlàyé. Allahumma nijahuna. Allahu Maulana, Allahu Malijahuna, Allahu Maulana, Allahu Malijahuna. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. ورشدنا ومديرنا محمد صلى الله عليه وسلم وعلى أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الزلزلة والزلزال.
gbogbo lórí ilé tí pẹ́pẹ́ lákẹ́kẹ́ sọ pé Allahu Akbar. Ẹni tí sẹ́mu àti ráìsọ̀ bá ti gbàjọba lọ́wọ́ rẹ̀ kọ́ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ẹni tí ò sí tí ó da kọ́lẹ̀ lé kí ló tó wá wí yìí lẹ́yìn tèmi jẹ́ ọba kò tó wá ń sọ pé kíní kan jẹ́ ọba kọ́dà kọ́kọ́ náwó rẹ̀ sọ́ba tí ń pàṣẹ àsìkò yìí tó ní kí àárín àfáwà Taofik àti àjàwà ọ̀kọ́yà kọ́mọ̀ dúró ní kọ́ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ọba àlejò sẹ́mu àti ráìsì kì í kékeré lómi ara yìí tó bá ti wọ́n lọ ayé ẹni bẹ́ẹ̀. Allahu Akbar. Ẹlẹ́kẹ̀ẹ́ta tá a fẹ́ wí gbogbo ẹni tí rí ayọ̀ tí ń ṣẹlẹ̀ lónìí náà tọ́ sóhun náà. Ẹlẹ́kẹ̀ẹ́ta sọ pé Allahu Akbar. Allahu Akbar. Akí ọlọ́wọ́ akí àná Muhammad gbogbo àwọn ará yìí mọ̀ lórí ìjòkó. Bàbá wa àgbà lóhùn Muhammadi, bàbá wa àgbà ìmáàmù Basangẹ, bàbá wa àgbà Ṣíṣe, ọlọ́dà mọ́sàbá ló ti gbogbo wọn. Bàbá wa gbogbo wa, bàbá àgbàsẹ́dọ̀, Ajiwa Dawud, àfọwọ́ àìlò òrìdọ̀, bàbá wa ìbùdó Sheikh ọlọ́mọ́sàbá ló ti gbogbo yìí. Bàbá ìmáàmù Isa Òdà ilẹ̀ láyéláyé. Bàbá ìmáàmù Abdulrasheed ọlọ́mọ́gbàgbé yìí. Olùbàdàn la ilaha illallah. Abẹ́gbọ́n owó kò náà bàbá wa Khalifa láti ṣẹ́ni méjì péré. Káàkiri sọ pé bàbá ẹ̀ka àbọ̀ méjì náà lówó kò náà ìgbìmọ̀ kéèyàn ṣiṣẹ́ tán jọ́ mi ká sọ pé bàbá ẹ̀ kú sẹ́ owó kò náà bàbá àlífà aláfẹ́ gbà ẹ̀dá gbogbo àwọn tó bá yín wá fún ọmọ bọ̀ wá torí wọn mọ̀ wípé ẹ mọ iyì bàtà pálẹ̀ bàbá wa àlífà púpọ̀ ẹ sì mọ bó ni wọ́n tó púpọ̀ kọ́dà wọ́n tún ti sí yàn ọ̀rọ̀ mi jẹ́ dàgbà àti gbúlódú ni àwọn yóò sì bá yín ṣe àmì ìdàkóró bàbá gbogbo tẹ bí wọn ti ń yàn wọn ti ń dìdùnú abẹ́ẹ̀kọ́ láti yọ tẹ̀ ti ṣe ọpẹ́lẹ̀ tí wọ́n dú abẹ́ẹ̀kọ́ ọba tó yẹ mọ́ ọpẹ́ dá lórí wọn ẹ̀ ní pọ́sùpọ̀ ìyá lọ sókè o wọn dáadáa ní dáa àti ìlọ́lá sáà méjì látẹ̀lé yín wá lẹ́nu Allahu Akbar. Wọ́n ti yàn Masha Allah, àwọn sẹ́yìn dáwọn náà tẹ́lẹ̀. Ìyá àbẹ́jì, àwọn náà lọ́wọ́ kò náà bàbá wa Khalifa, Masha Allah. Ìyá wa ìyá Masha Allah. Wọ́n lọ́wọ́ kò náà bàbá wa Khalifa, ìyá wa Habiba, Elomi, Allah Akbar. Only 1 5 2 3. Now, ẹ̀yọ̀ náà wà Muhammad. Àdọ́gbò mọ̀lá rẹ̀ ṣe YouTube wọ̀lá ìpẹ̀ka ọba títí pẹ́ pẹ̀lú yé lánàá lórí tó bá di lọ́la ọlọ́dà kọ́ máa padà. Rabbana zidna ilma wa irfana. بسم الله الرحمن الرحيم عونك يا معين وبه نستعين سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر الله اكبر gbogbo ẹni tó jọ wípé èyí tó jẹ́ pàtàkì tí gbogbo wa fẹ́ pè wá bá mi jáde tí gbogbo wa ta torí ẹ̀ wá tí ànábì ní wọ́n bá pè ọ́ gbogbo wa bá ṣe wò ó lè tó ọ̀dọ́ kí ni wọ́n fẹ́ ká wá fọdú rí kí wọ́n fẹ́ ká wá wò èyí tá a fẹ́ ṣe nísìnyí. Allahu akbar inna dina Muhammadin. Fẹ́lẹ́dà ọ̀pọ̀ tí mo dárúkọ yìí, ọ ti ṣe tiẹ̀ tẹ́lẹ̀, ọ tún ṣe sí. Wọ́n ti jẹ́ ọwọ́ àkọ́wà mọ́kànlélá. Ìwọ ti ẹ̀ kí ìṣe rárá. Àmọ́ ọ̀fọ̀dún wo pé ọmọ mi tí ẹ̀ lórí báyìí yóò dùn jù báyìí lọ. Tó bá jọ wípé agbára kan ò sí kan lè fi ṣé kó ju ọlọ́run lọ. Sọ́gbà ńlá wa pẹ̀lú ẹ̀mí ẹ̀tọ́. Yá tẹ̀lé ìwé ìkùtù bá sáwà ìfàyín.
eléyìí náà ní gbogbo wa wá fún mi. Tó bá jọ wípé ọlọ́pàá tóbi tòótọ́, ìjókòó kéèyàn ti fojú wítínẹ́sì nìkan ó ṣe pàtàkì. Ọlọ́run ti tóbi jù ọ lọ. Láti gbogbo àyè ibi tó bá wà, mo fẹ́ máa pariwo àlágbádá mẹ́ta, wọ́n wá pariwo àlágbádá mẹ́ta kó wá jókòó lè ṣe fọ́nà. Allahu Akbar. لا تذكروا الكتب السالفة عنده. Ó kí gbogbo àfá ẹ̀dá kò torí Ọlọ́run. Bàbá wa kíkí tí ó bá sí jà láàrin wa. Kíkí tí àkíkí kí gbogbo wa bí àfá àkàkọ̀ bá kí ẹ̀yìn kankan náà ó ti tó. Bàbá sì bẹ̀rẹ̀ sí kíra wa lágbo nínú ọ̀la. Bí pírọ́bẹ̀mù bá ń bẹ èébú ó ti tó yọ nǹkan mi wá. Salamun alaykum sunnatun nabawiyyatun ijabatun faridun ala kulli muslimin. Ijabatun faridun ala kulli muslimin. Ọ̀dà mo tún kúnlẹ̀ fún yín. Anakumullah. Mo kí yín bẹ́ẹ̀ ṣe tó láyé yín tó gbé yín dìde níbi tẹ́ ẹ wà. Salamun alaykum. Bí nǹkan ọ̀bá wúwo kì í fa wúwo. Ọba ara kì í gbé pépà. Iye ẹgbẹ́ rẹ̀ ni máa ń gbé. Salamun alaykum. Ọba yín láyè tó wúwo. Kò sí tó bà yín tóbi ní bẹ́ẹ̀ wúwo. Ẹni tó pè yín wáyè tó wúwo. Wọ́n mọ̀ pé wúwo ni kókó. Salamun alaykum sunnatun nabawiyyatun. Gbogbo ọ̀dọ́ tí wà nílẹ̀ yìí bá wà. Ìdúró sálámì. Wọ́n máa ń kà pé lágbájá ń bẹ lóde mi, tàmàdó ń bẹ, ẹ̀dá kò fẹ́ kà ní kọ́ máa bìjà torí ìfẹ́ lòmí yóò wá bìjà ní bẹ́ẹ̀ka. Tọ́wọ́ kà yí fẹ́ kà ilé ẹ̀kọ́ kan, inú yóò sì máa dùn pé wò ní àgbáríkà olúwa wọn ní máa jẹ́ òsì. Ìdúró sálámì la yajuzu kalami. Ìdúró sálámì la yajuzu kalami. Mo kí Ọlọ́run mọ́ wọn, tọ́lá nìkan ò rójú Ọlọ́run. Bọ́lá ń bínú ẹnìkan ọmọ bá ṣe wà fún. Bí sì ń dunnú èèyàn ọmọ. Lẹ́yìn bá bá wọ́n ju Ọlọ́run, ojú àwọn àfáàjọ mọ̀ wò. Báwọn àfáà bá bínú Ọlọ́run bínú sátì. Mo kí yín, mo fi Ọlọ́run tí mo wí mo fi kí yín, àwọn àti Màjí. Wọ́n wùlà mẹ́rù dánù lẹ́yìn àǹfẹ́. Ẹlẹ́yìn ní sèyí bọ́lọ̀ jọ sàgbàǹkà ẹ̀sà ní mọ́ bàdà. Laqad fazu bi'izzil ilmi fàṣọ́ra. Kéwú ní lẹ́nu abẹ́kọ́ ẹ̀gbọ́n rẹ̀ bá jẹ́ àgbà ló jẹ́ fún wa bí kéwú tí wọ́n ní fún àpàdé tó lọ bá sàpàdé. Laqad fazu. Mo lè ṣe tí ń sèyí níbò mí. Lọ́wọ́ wà lọ́dọ̀ àwọn àfáà ló tó ń wo jù lọ. Ó ké kókó ní Nàìjíríà káyọ̀ ló ti kéwú lọ. Tí bá fi gba máìkì fún yẹn lórí bẹ́ẹ̀ ni mo ṣe tó bá a ṣe jẹ́ ó lè jẹ́ fún níbi sílẹ̀. هم العلماء وأهل الله حقا. لقد فازوا بعز العلم فخرا. لقد فازوا بعز العلم فخرا. Tí ó bá ní ìṣẹ́jú márùn-ún, ó ti bẹ́ẹ̀ tó yìí. Láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀hún náà. Ní ìṣẹ́jú márùn-ún wá sí ìṣẹ́jú márùn-ún tó ní ìtumọ̀. Mo máa fẹ́ òfin Ọlọ́run bí ọ láti farabalẹ̀ lórí Ọlọ́run torí yóò wúlò kó lè tẹ́lẹ̀. Bí wọ́n ti kí Ọlọ́run lórí òní dùn. الشكر لله. Bí ìbá dábàá ní Muhammad. الله عليه وسلم. Gbogbo ìmọ̀ tó ẹgbẹ́ bà ló jẹ́ wájú wàyí tábìlẹ̀ balẹ̀ pé ìdùnnú ọba gbọdọ̀ ní. Yorùbá náà ní kọ́ sọ́ọ́bà ìsílẹ̀ mẹ́ta. وشق له من اسمه ليجله وذو العرش محمود وهذا محمد. Bẹ́ẹ̀ ni pẹ́. Mo fẹ́ bá èèyàn mẹ́ta sọ̀rọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ní. Àkọ́kọ́ yẹn tí bá sọ̀rọ̀. Mo fẹ́ bá ìyàwó
àti ìyálé sọ̀rọ̀. Ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n yóò fẹ́ bọ́ sí ọgbà àkọ́kọ́. Ẹni ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bá sọ̀rọ̀ èyí lè sọ̀rọ̀ púpọ̀ fún ọkọ torí mo ti rí ìgbésí àná. Ó ní wàásì kan tá a máa ń ṣe fún oníwáyàwó tuntun. Lẹ́yìn àbá tí wọ́n á fẹ́ ìyàwó àkọ́kọ́ tẹ́ẹ̀rí bí ìyàwó rẹ̀ ṣe rí ó ní ìwé ìtẹ́kọ̀ọ́ sí fún ẹlẹ́ẹ̀kejì ọkọ. Ẹlẹ́ẹ̀kẹta ìyàkọ ìyàyàwó bàbá ọkọ bàbá ìyàwó. Àwọn ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ ayé tó ń kà wá mọ́ ọdún sẹ́ẹ̀. Ẹ̀rí tí wọ́n á sí lọ́dún áwùsùn ìlà ìgbìyànjú ìtọ́ni ìrọ̀jì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله ومن آياته Ẹni ní àkọ́kọ́ tìyálé àtìyàwó ni mo kọ́kọ́ bẹ́ẹ̀ lọ kí tó lọ́dọ̀ ọkọ. Ìyàwó mo fẹ́ bá ọba ìyálé rẹ̀ sọ̀rọ̀ torí èyí tí a bá ìyálé tí ń ṣe yìí ó jọ wá lójú. Ẹgbà pé tó bá ṣe ní kọ̀rọ̀ ẹgbà pé ìlú tó bá bí ní ìlú ní kọ̀rọ̀ gbogbo obìnrin tẹ́lẹ̀ fẹ́ yàwó lé tí ọba jẹ apata kọ́kọ́ kọjá lè léwu. ومن آياته Àkọ́kọ́ ni pé ìtọ́kọ́ mi jáde fún yàwó tó bá fẹ́ yàwó lé tẹ̀ ìfọ́dún rárá òun ni pé kò sí ìfẹ́ láàrin wọn kò sì wúlò. ومن آياته Ọmọ náà tẹ́lẹ̀ kọ́ máa wulẹ̀ wọlé. Bí ọba fẹ́ kọ́ lọ kọ́ máa wọlé yóò ṣe rò pé tó wúlò fún mi tí ń gbádùn káwa méjì pé tí ò wọlé ti wàhálà. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا Àgbẹ̀yìn tó ga èyí bá rí tí mo fi mú àyà yìí wá ìyáálé gẹ́gẹ́ ni mo mú àyà yìí wá fún. Òun ni wípé bó ṣe gbà rí yìí bí kọ́rọ̀ bá ṣe tán ìyàwó ìyáálé ló tún wá wà bàjẹ́ yóò ṣe fáárí ní yìí. Tó bá tún ní ìkómọ ẹ máa bẹ́ẹ̀ káàkiri ni yóò wá ṣe necessity nítorí ká ẹ lè mọ̀ wípé tí wọ́n ṣe yìí bàmújẹ́ wọn. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا Gbọ́dọ̀gbọ́dọ̀ kan yóò pọ̀ ní. Àlùkùránì ń sọ àmọ́ àwọn ọkùnrin lọ́nà máa ń dájú rẹ̀ kọ́. Mo máa fẹ́ sọ ọ́ fún obìnrin náà. Ọlọ́run ní nínú àmì ni ọlọ́wọ́ wa. أن خلق لكم من أنفسكم أزواجا Ní mo ti ṣe ìyàwó fún ìyálé. Ó nínú àmì mi nínú agbára mi. أن خلق لكم من أنفسكم أزواجا Ní kí ìyàwó kí ìyálé kó ní ìyàwó. Ẹni tí ìbá kọ mọ́bọ̀kọ̀ rẹ̀ bá ní èkó ní ìfẹ́. لتسكنوا إليها Ẹni tó ìfẹ́ ìyálé rẹ̀ lórí kọ́dà bẹ́ẹ̀ bá wò nínú àkọsẹ̀jáyé rẹ̀. Ẹ rí i pé ìbejì ló fẹ́ wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀. لتسكنوا إليها Ọ̀pọ̀ wa padà bí ní ìbejì wa. Ìbejì tí ó padà wá ní ọkọ ló ti ní kí àsìkò ló ìlé àwọn ẹgbẹ́ gbé pọ̀. وجعل بينكم مودة ورحمة Bí ẹjọ́ fẹ́ fẹ́ dáadáa, àti ọ̀dáadáa. وجعل بينكم مودة Ó sọ ورحمة níbẹ̀ fún Adi Taofik, ọmọ mi ní Rúkàyà, nígbà tí wọ́n wá dọ̀ mí. Ẹ̀dá kò ṣe táwọn yìí wọ́n ní ká gbé máa jìkà ní àbí. Ẹ̀dá kò sọ́jú ara rẹ̀ bí àbí sùpá lẹ́rọ̀ kàkà. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون Mo ní Rúkàyà tẹ̀lé fẹ́ ṣiṣẹ́ ni, mo sọ lójú rẹ̀, yàrá ìṣẹ́ náà. Mo ní ọ̀sẹ̀sẹ̀ fẹ́ ṣiṣẹ́ ni, dídá fún dídá pọ̀pọ̀
وبينكم مودة ورحمة ìtìwáfẹ́ ọkọ rẹ̀. Abẹ́kọ̀ òun ló lọ láwọn náà fi jẹ nínú ẹ̀yìn. Torí wípé tó bá burú fún ọ nílẹ̀ wọlé. وجعل بينكم مودة ورحمة تخيروا لنطفكم تخيروا لنطفكم Bẹ́ẹ̀ni o bá sọ obìnrin bẹ́ẹ̀. Báyọ̀ yẹn bá ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bó ṣe ga tó yóò ti mọ̀ wálẹ̀. Bóbìnrin bá ń dá bí èèyàn bá fẹ́yàwó tí bá ń dá pọ̀ lọ́rọ̀ rẹ̀ dùn. Gbogbo tíyàwó máa fi fi ọ̀la mọ́ fara mọ́. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. Àwọn ní tẹ̀sítì lórí ìlera. Ìtọ́ lọ́dọ̀ ọmọ fi fara balẹ̀. Táà lékún àlọ́ ọmọ fi ba ọkọ rẹ̀ lóní kọ́pínì ìwọ sí ní máníjà. Ẹni tí ó mú wá lọ kọ́pínì ìlélẹ́ yìí. Báwo ni ara òṣèlú ní kọ́pínì tára òní ni àwọn tá a jọ wà ní kọ́pínì? Bára bá ti ní wọ́n bí nǹkan ó ṣe dá tó. A ti rí ọ̀pọ̀lọpọ̀ ilé tó lọ wípé bí ṣe ń dà fún ọgbọ́n nígbà tí ìyàwó wọlé ló dàrú. Kò sí tọ́jú ó dàrú ni wípé ìyálé náà ló wọ́n ti dàrú dàrú. Torí tí bá ti kú òun mọ́ ìkí Ọlọ́run bá lọ pè wá bá wọn o. Tó bẹ̀rẹ̀ ilé gẹ́ẹ̀sì kú àánú Ọlọ́run fi lè kú. وجعل بينكم مودة ورحمة Nísàjú kan, àìdàgbà tìyàwó lẹ̀ kúrò Ọlọ́run. والله يزال فيه عنه Obìnrin yìí bọ̀ já o. وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. Ẹ̀rọ àwọn ọmọ kíkọ gbogbo ẹni lágbàdí àkọ́kọ́ gbogbo ilé sí ìdàrú ẹgbẹ́ yìí. Ìyá náà ti yàwó náà. Lúkàyà kí ló kọ̀ yá wa? Ìyálé kí ló kọ yín? Ájá kù sàádà. Àníbọ̀tù sàádà. Àbábùkọ̀jì. Ilé ta lórúkọ yìí. Ọlọ́run bu ìyálé lẹ́kùnkùn lè ṣe àdúrà. وإنها مجابة أو مجابية. Bọ́lá wá ṣàdúrà òun, ojú ẹsẹ̀ nínú ní gbé àdúrà òun gbà. Ìyá lẹ́nu. Àbọ̀ ọ̀pọ̀ bọ́lá òun fún ìyàwó tiẹ̀. Òun lọ ṣàdúrà. Ìtọ́ òun ní ni wípé tí ó bá ṣẹlẹ̀ nínú ilé òun mọ̀ rí. Bẹ́ẹ̀ bá ṣe gbogbo àdúrà tán, bí ìyàwó bá ṣàdúrà. Tọ́lọ̀ ń gba àtẹnu rẹ̀ tọ́lọ̀ wọ́n ṣe fún ọ nínú ìdílé ìyàwó lórí. وجعل بينكم مودة ورحمة. Kágbé ẹni kò ká ṣàfihàn. Ó ní méjì ẹni tí máa rí náà. Ó ní lọ́jọ́ kan. Kéṣe tinú lẹ́yìn. Ìyá náà yìí. Ó wá ń sunkún inú rẹ̀ bàjẹ́. Àbí ìyàwó ń sunkún inú rẹ̀ bàjẹ́. Ẹ dákun nítorí ìfẹ́ ni o. Bí wọ́n bá sunkún nínú rẹ̀ ń bàjẹ́, bọ́bá tí wọ́n dọ́wọ́ ìyálé rẹ̀, ìyálé wọn rí páìpà ló jẹ́ ń bẹ lójú rẹ̀. Wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn lórí pé wèé fẹ́ bara wọn ló jẹ́. Ó ní pápá ìyàwó mi nínú jẹ́ ọkọ mi, mo bá ló jẹ́ ìgbébí ọkọ mi, ṣé ní tọkọ mi nìyí. Ó ní bá ń dìbò ìyálé mi ló jẹ́, ó ní ìdí ọkọ mi ò tó. Bẹ́ẹ̀ bá ní ìyálé tí ń gbé okun tìyàwó tí ń gbé ẹ̀mí ọkọ rẹ̀ gbóná, àbí ìyàwó tí ń gbé okun tìyálé, ọkọ rẹ̀ ní òní ìfẹ́ ọkọ rẹ̀. Ọjọ́ kìíní oṣù kúndé rẹ̀, ó kún lọlé. Ọjọ́ kejì oṣù kúndé rẹ̀, ó lọlé. Ó
ṣàwádà láàrin ara. وجعل بينكم مودة ورحمة. Ìyá mi náà ó ní tí mo rí ó ní mo rí wípé èyí tó jẹ́ àkọ́bí yín yóò sọ aláìsí náà ìpá ẹ̀sìn àpẹ́ mi rí nǹkan tó máa ṣẹlẹ̀. Ó kíkẹ́ ọlọ́run. الله إن في ذلك لآيات لقوم يتفكرون. Ó ní wọ́n rí pé ọlọ́run ti mú aburú pọ̀. Ilé ọ̀tá wa ló gbé aburú náà lọ ìdòwò jẹ́ tiwa. Ọmọ tí mo rí gbé ó kú òkú mọ́ odò lóye. Ó ní bẹ́ẹ̀ ni aláwọ̀ àgbà. Bọ́lá ṣe sọ pé orí náà ìbànújẹ́ ẹgbọ́dẹ náà ṣokó tí rẹ̀ bànújẹ́. Èmi náà ti sọ fọ́lọ́ pé gbogbo tí ń ba ìyàwó mi nínú kí ọlọ́run kú. Àṣẹ́mi lè bàbá ìjọba tẹ̀lé sí mi. إن في ذلك لآيات لقوم يتفكرون. Ẹni tí ọba dánú ogun ní dọ́dọ̀ rẹ̀. Èèmọ̀ ọlọ́mọ ni bàbá náà mi rẹ̀ bá ṣáájú àti kọ̀ọ̀kan rẹ̀ bá bàjẹ́ bá ṣáájú àti kàrí á lè rẹ̀ bá bàjẹ́. Máa wo báwọn ọmọ yóò ṣe rí tí wọ́n dáná burúkú àwọn ọmọ tó ọlọ́mọ tó ìwọ tó kí àwọn ọmọ tẹ yóò ṣe rí wọn. الناس للناس في بدو وآخرة. Ṣé mo bá wá sí ìdá àwọn bá rí bẹ́ẹ̀ sọ ká láwọ̀ jù báyìí? الله الناس للناس في بدو وآخرة بعض لبعض وإذا يشعروا خدموا بعض لبعض وإذا يشعروا خدموا. Ó gbọ́dọ̀ ṣàkóso táyé pàmímọ̀ ní pé bẹ́ẹ̀ wá ní kí ni máa ìrìnlẹ̀ òní kan kódò ló rọ̀ sẹ́yìn. Bábà Màjà láyé lọ́rùn ọba tó ní nílé ni wọ́n ń wò. Ẹ̀yin méjèèjì nídìílé méjèèjì nídìílé ilé lọ àwọn méjèèjì. Èmi ò máa tọ́lé wá ti ṣẹlẹ̀ nínú ilé yín nílé ọkọ nígbà máa ti ṣẹlẹ̀ gbogbo lé. Ẹ gbọ́dọ̀ rírú káàyà kẹ́yìn ìyá Adésọjú. الناس للناس في بدو وآخرة. Èmi rè òun rè é. Ẹ gbọ́dọ̀ wọ́n rí bóun ṣẹ̀ṣẹ̀ dé ní kẹ́ wájọ pé èmi títí ń bẹ tẹ́lẹ̀ kẹ́ ní òdà ọmọ ẹni ìyá akọ ìyá bàbá ọmọ ẹ̀wọ̀n ṣe bẹ́ẹ̀. Bí wọ́n ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó dé bí wọ́n ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ máa pẹ́ ti fi náà jó o lára ẹsẹ̀ sùúrù. Ìtẹ́ ìyá àwọn kálẹ̀ mọ́ra náà ọjà chinchin. Àwọn chocolate. Àwọn ọmọ gbogbo ẹ lọ fún báyìí. الناس للناس في بدو وآخرة بعض لبعض وإذا Àti bàbá ìyàwó tuntun. Jọ̀wọ́ jẹ́ ìránṣẹ́ sáwọn náà. Bẹ́ẹ̀ bá ń béèrè orúkọ àyà ẹ máa béèrè bí ó sọlẹ̀ sí. Ibi ó sọlẹ̀ sí ní ìyá ẹ báwo lọ wà. Ẹ máa pè yá díẹ̀ tó lọ. Mo gbọ́dọ̀ rí bẹ́ẹ̀rẹ̀ àkúfò. بعض لبعض وإذا يشعروا خدموا. Bẹ́ẹ̀ bá pè tẹ́lẹ̀ ẹ̀rọ ní nọ́mbà rẹ̀ lẹ́ni ẹni àfa àfẹ́sọ́lẹ̀ ẹni bá fẹ́ ìpè jẹ́. Ẹ sì kọ́ ọ̀sán yẹn. Bẹ́ẹ̀ bá ti ń pè ẹ fìfẹ́ ọmọ yẹn hàn. Kò sí ní títí ọmọ tí wọ́n rán. Látara ẹni tí bá ń bá gbé ni ẹni tí ò fẹ́ràn alágbàájú ọmọ rẹ̀ ò fẹ́ràn ọmọ rẹ̀. Ẹni bá fẹ́ràn ọmọ ẹni tó pọ̀ ọmọ ẹni lọ́wọ́ tó lọ́wọ́ bá ní ìjà àkọ́bá ní ìjà àwọn ẹni ni. Tí nínú oníbẹ̀ Ágìtà Òfíìk. Ẹ ti máa bẹ́ẹ̀ fi ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. لا يبكي على ساكن الثرى. Nílò bí ìjì náà kò fi mẹ́ta lásán. ولا يبكي على ساكن الثرى. Sẹ́yìn ẹlẹ́gbẹ̀rún àgbọ̀dá. ولكنني أبكي على المتزوج. ولكنني أبكي على المتزوج. فوالله أبكي Ágà ń kàyà. على ساكن الثرى. Ìyàwó nínú ẹsẹ̀ ń tí àkọ́kọ́ ẹ̀kọ́ òun náà. Bẹ́ẹ̀ ti mọ́lẹ̀ kejì, á ní kó dùn rí, ó sì dùn wò. Bóun náà ṣe dùn rí tó dùn wò, ẹ má ju ọlọ́jọ́rò. Torí wọ́n bá rí tí ò tẹ́ lọ́rùn yóò sọ. Àgbàkámú ni abẹ́ẹ̀kọ́. Kò ní láàyè kọ́wọ́ dé lórí àwọn méjì láyé. Àwọn kádà rẹ̀ dá
bọ́lá ń bá ti ní wọ́n tẹ̀lé ni ọ̀lẹ́ rí ẹ̀ bọ́ sáré olóògùn àbáàtẹ́lì rẹ̀ burú bí wọ́n sọ̀rọ̀ náà ẹ̀jọ̀ kàbùkù ni. ọlọ́yìnlá àwùjẹ àlàzákìrì bó bá ti lè dé òde gbogbo mùsùlùmí máa ń lé ní àti láti sọ́kẹ́ wípé wọ́n lè fẹ́lẹ́ gbogbo obìnrin gbogbo tẹ́ mùsùlùmí ní mùsùlùmí títí wa ní mùsùlùmí títí wa bí wọ́n bá sọ wípé wọ́n bá fẹ́yàwó ní tí wọ́n lọ ọ̀rọ̀ adágbà gbogbo gbọ́. Shaka.
ìyàwó rẹ̀ ní 30,000 lọ́wọ́ sàkàkẹ́ bọ́lá tó ní dáadáa. Ní wọ́n sọ pé lẹ́yìn tó wọlé yìí àtiwọ́ àtìyálé láì lẹ́yìn máa gbé mọ́tò fún yìí. Ẹ bá sàmì. بحالة من كلامه الكريم في كتابه حيث قال eléyìí tí a wí yìí adé àyè fún níbi tí ọlọ́wọ́ bá ti sọ́kàn kọ́ra wí pé nínú àmì ọlọ́run òní bí àwọn ọlọ́wọ́ ọba àti àrí ní méjì nítorí kẹ́ ẹ máa ní ìfàyàbalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ ìfàyàbalẹ̀ láàrin ara yín a sì fi ìfẹ́ àti àbọ̀ àwọn ọlọ́run sáàrin. والصلاة والسلام على النبي الكريم الذي قال في حديثه الصحيح ìkẹ́ ọlọ́wọ́ àti ọ̀nà ọlọ́run lẹ́yìn bàtà kí ọlọ́wọ́ ọba tí a kọ́ máa bá àdàpọ̀ Muhammad lókè. بسم الله الرحمن الرحيم. ẹfọ ẹfọ wa wọ ẹfọ wa mọ kọkọ mọ ẹ má dàní ẹ ti bí yàrá ìgbà wa sàlẹ yàrá ìgbà sàlẹ Allahumma barik Allahumma barik بينهم وبينها كما باركت بين حواء بين آدم وكما باركت بين محمد وسيدنا وبين يوسف وسليمان الحمد لله رب العالمين This guy together. Don't say back.
ọlọ́run ò ní jẹ́ bàjẹ́ àwọn ọmọ rẹ ò ní kú gbogbo gbọ́ọ̀rin nínú òun lọ́dọ̀ ọkọ rẹ kò ní dínkù yóò wọ lẹ́kọ̀ọ́ rẹ bẹ́ẹ̀ ni bọ́ńdà ṣe wọlé gbogbo ayọ̀ ọlọ́run ti ṣe fún yóò wọ ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò ti ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní bàjẹ́ sùn á lọ́rọ̀ mi. ẹ̀rẹ́ kọ́ bá kúkú láì ẹ̀ka lọ́dọ̀ àbáríkà kó tó kú òmìnira.